tẹ́ ẹ bá gbà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ lè wá ẹ ká lọ sí Òkè Ògùn ní Ọ̀yọ́ state màá mú yín bí mo ti rọra kéré mọ́ yìí níbi tí Shehu Mustapha Ashile lérò ó ń súfì ni tẹ̀sùbà ni tìjàníyà ni àmọ̀wíyà ni ibi tí wọ́n ti wú èṣù òṣàmíṣì kún bẹ́ẹ̀ o ọlọ́fin bẹ́ẹ̀ o ìwọ sàràfíà tó bá gbójú tó mọ̀ pé ìbádà rẹ gbé ọ kọjá wá lọ bá wa wú kó Shehu Mustapha Ashile lérò níbi tí wọ́n ti fi ẹsẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ tẹ̀sùbà tí wọ́n fi wú èṣù kúrò níbi tí wọ́n ti ń sìn iṣẹ́ ò lẹ́yìn wá ṣe ẹ wá dé ẹ wá ń kọ̀ndẹ́mù gbogbo àwọn bàbá ni àwọn òbínú o àbínú àjẹbọ súfì náà ni àwọn náà ni wọ́n bẹ lọ́hùn kọ́lọ́hùn ó mú yín wá ọlọ́run sì ti wá mú yín wá báyìí nísìn ṣùgbọ́n wọn ò sọ fọ́lọ́hùn wọn ò mọ̀ pé ẹ padà wá rọ́bìṣì àwọn láwọn onísúfì tẹ sọdọ̀tá lónìí súfì ọ̀tá yín tẹ̀blígì ọ̀tá yín ìkhwání ọ̀tá yín sẹ́yìn nìkẹ́lẹ́ dáadáa tá bá da yín dá ìsìlámù ọlọ́run gan ó kọ̀ yín